tó a kú ojúmọ́ o ẹ̀yin ènìyàn wa, àsìkò ọjọ́ méjì ọjọ́ mẹ́ta a kú bójọjọ́ ti rí káàkiri tìbótòrò orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá. Ọlọ́run ọba tó nìkápọ̀ ọlá, alágbára lórí ohun gbogbo, ọba tó lè ṣe ohun gbogbo, ọba jípọjọ kúdà. Olúwa dúpẹ́ lọ́wọ́ rẹ, adúpẹ́ àyìn ọ́ lógo, torí pé ìwọ nìkan náà lọ́ba àjíkí, ìwọ lọ́ba àjígẹ̀, ọba afẹ́nifẹ́re, ọba àjùwàpè, agbenimọ́dẹ̀yìn, afúnimọ́ṣèrègún, ọba alógunlọ́lá ní ìlẹ́yẹ, ọgbàgbà tí gbára àdúgbò, abọ́gbọ̀gbọ̀ tí fi yọmọ ẹ̀ náà fìn. Ìbà ìbà lọ́wọ́ àwọn ìyá mi òṣòro mọ̀fà, àwọn látọ̀rẹ́jọkan àtẹ̀dẹ́jọkan àti fún jòróró, àwọn lọ́ṣáláṣólò ṣolóṣálá, àwọn tó ń wẹ̀ nú omi ṣáláṣólò, àwọn lòdìdí òjijì fìrí, ọ̀dẹ́sákóyaró àrògìdìgbà sàkóyó ogun, oníbàtẹ́ pèlè mọ̀jà tí ìbánijá láì fọwọ́ kan ní. Ìbà lọ́wọ́ yín àti ìdímùjẹ èèyàn, ìbà àwọn ajẹrun òró, ìbà àwọn ajẹdò èèyàn mọ́bì, ìbà yín o. Ìbà aláàlú ògiri òkò, ọ̀bẹ̀lẹ́kún sunkún òdẹ́rù bẹ́lẹ́kún, ọba dásọ̀rọ̀ tí ò tó dá sí ẹlẹ́kún sunkún, láàárọ̀ yìí ń ṣẹ̀jẹ̀, onímísùmí láàárọ̀ yìí ń sùn fún ẹbọra tíjẹ́ látọ̀ pa. Èṣù má ṣe mí ọmọ ẹlòmíì ní ọlọ́sẹ̀, ilẹ̀ ọ̀gẹ́rẹ́ ó dọ́ rẹ̀ lónìí, ilẹ̀ ọ̀gẹ́rẹ́ ó dọ́ rẹ̀ lónìí. A pè ọ́ lónìí o, kò wá jẹ́ wa níhò. A fi àkókò yìí, a fi kí àwọn oníṣẹ̀ṣe káàkiri àgbáláyé pé a kú ọdún àná. Ẹ̀mí wa tó rí tọdún yìí yóò sọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé. Ọpẹ́ ní fọ́lọ́run ọba pé ọdún ṣẹ̀ṣe tọdún yìí ó ṣojú ẹ̀mí wa. A tún fún àkókò yìí, a fi kí bàbá wa kábíyèsí tuntun nínú ìlú àmúwọ̀ ọ̀dọ̀fin. Ọ̀dọ̀ wọn la wà lánàá tàti lọ sọdún. Bàbá wa Olúwatóyìn Ọbáṣọlá, a kú ọdún àná o, ẹ̀mí ó sọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé. Adé ó pẹ́ lórí, bàtà ó pẹ́ lẹ́sẹ̀, ìrùkẹ̀rẹ̀ yóò dókínní, ẹṣin ọba yóò jẹ́ kópẹ́. Lágbára lọ́wọ́ Elédùmarè ọba tó ṣílẹ̀kùn ọjọ́ òní. A sì kí ìyá ọba náà, ìyá ọba Alájà Táwà, a kí yín pé kú oríire títọ́ba tẹ́ jẹ, tí wọ́n ṣẹ̀ṣẹ̀ mọ́ra àti wọ̀pẹ̀ bí. Ọlọ́run ọba láàánú yóò gbé wọn wọ̀pẹ̀ bí láyọ̀, wọn ó jáde ńbẹ̀ láyọ̀. Ọlọ́run àjẹkọ̀ọ́ba ọpẹ́ fún wa, ẹ̀yin náà ó pẹ́pẹ́pẹ́ fún wa mọ̀mọ́, ẹ̀mí yín náà ó gùn lágbára lọ́wọ́ Ọlọ́run ọba. Ọpẹ́ ní fọ́lọ́run ọba. Ibẹ̀ làwa náà wà lánàá tàti lọ sí pọ̀pọ̀ ṣẹ̀ṣẹ̀ ọdún fún ti ìṣẹ̀ṣe. Ọpẹ́ ní fọ́lọ́run. Bàbá, àwa tá a bá yín péjú ṣe tọdún yìí náà là á péjú ṣe tẹ̀mí lágbára lọ́wọ́ Elédùmarè. Ẹ sì bá kó lórí láàfin náà o, ẹ bá kí wọn o pé ìgbà wọn ní orílẹ̀ àmúwọ̀ ọ̀dọ̀fin yóò tù wọn lára, yóò tù gbogbo wa pátá, tẹrú tọmọ ni ó tù lára lágbára lọ́wọ́ Elédùmarè, tó lórí tẹlẹ́mù ni ó tù lára. Kí ló gbé wa wá láàárọ̀ yìí lórí ìkànnì yìí? Kì í ṣe pé ọ̀rọ̀ tó pọ̀ rẹpẹtẹ, ọ̀rọ̀ tá a ti ń fàfàfà náà ni, ti ń dá hùwọ̀hùwọ̀ nílẹ̀ Yorùbá. Kí lọ̀rọ̀ ọ̀hún? Òun náà lọ̀rọ̀ àwọn gbésùmọ̀mí ní apá Ìgbómìnà. Ọ̀rọ̀ yìí à ń pè ló ọ̀wẹ̀, ó ti ń láàárọ̀ nú, ó ti ń kọjá ibi tá a fojú sí. Ọ̀rọ̀ yìí ti ń lágbára débi wípé ìtí tó ń kan àwọn ìlú kan tí ò sí nínú ìlú tí a kà tẹ́lẹ̀. Gbogbo nǹkan wọ̀nyí tó jẹ́ kí èmi máa wá, ó ń ṣèpayà fún mi, torí pé wọ́n ní kòhun ni ìmọ̀ ń dó yìí ká ni.
lọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Èmi mo sì mọ̀ ìdí tí n fi ń sọ̀rọ̀. Èmi mo mọ̀ ìdí tí mo fi ń sọ̀rọ̀. Tá a bá ní òní kàn wá, ó lè padà kan ẹni tí ó kàn tí ó fi kàn wá o. Gẹ́gẹ́ bí orin ọba orin Òṣùpá Sáídì ló jẹ́ kí n mọ̀ ké gbàjarè gbogbo ìgbà. Ìran Fúlàní agbésùnmọ̀mí ni wọ́n látàárọ̀ ọjọ́ wọn tí gbogbo ayé sì mọ̀. Agbésùnmọ̀mí làwọn ìran Fúlàní. Díẹ̀ nínú wọn ló dáa, kì í ṣe gbogbo Fúlàní ni ò dáa o. Ẹ máa gbọ́ mi dáadáa. Àwọn kan wà nínú wọn tán jẹ́ èèyàn, àwọn kan wà ẹranko ni wọ́n. Àwọn tí ń hùwàkiwà tá à ń sọ yìí làwọn ẹranko tó wà nínú Fúlàní. Wọ́n ní ẹrú kan ní máa mú ní búgba ẹrú. Kí sì ló fà á tó fi rí bẹ́ẹ̀? Tẹ́ ẹ bá wo láti ilẹ̀ wá, wọ́n ní àjẹ́ńdà. Ètò jẹ́ kí mi máa pariwo nìyẹn. Fúlàní lájẹ́ńdà àti sọ́nù tán láìmọye ìgbà. Àwa ẹni tó bá mọ̀ tán Fúlàní yóò mọ ìtí wọn ọṣẹ́ tán lè dánwò. Èyí ó sì mọ tí wọ́n fẹ́ dánwò ibi tí wọ́n ń bá ní àjò tí à ń bá lọ yìí, ibi tí wọ́n ń bá lọ. Ẹni bá wò dáadáa tó mọ bí yẹn ṣe máa wò sàkún, yóò ti mọ ibi tán bọ́rọ̀ yìí lọ pé ọ̀rọ̀ yìí yóò kọjá bẹ́ẹ̀ ṣe rò ó. Nígbà tí wọ́n mú brọ́dà wa Ọ̀jájúní, bá a ṣe pariwo náà rèé. Nígbà tí Ọ̀jájúní dé, Ọ̀jájúní ṣàlàyé pé ọ̀sẹ̀ ń bọ̀. Kì í ṣe pé kò sọ fún wa o. Nǹkan tí wọ́n sọ létí rẹ̀ nínú igbó tí wọ́n ti mọ́, ó dé ó ní ilẹ̀ Yorùbá ẹ lọ múra. Ọ̀sẹ̀ ńlá ń bọ̀ látọwọ́ Fúlàní pé gbogbo igbó wa ni wọ́n ti po yìí. Ajáde ńgbà náà àpariwo. Ṣùgbọ́n ilẹ̀ Yorùbá ní rẹ́ ni dá yín lóhùn. Kò ní sẹ́yẹ tí ó fọhùn. Kò sẹ́ni tó fẹ́ ṣáájú. Ṣùgbọ́n tó bá jẹ́ pátì ni ẹ̀ ara àwọn èèyàn ṣáájú pátì. Ṣùgbọ́n in tó lè bá yé eyín jẹ́, a máa sọ àwọn èèyàn ò sì ní kọ̀wé ara sí. Ọ̀tọ̀ ni nǹkan tí wọ́n máa rán, nǹkan tí ń dùn mí táwọn èèyàn ò kíyèsí ó pọ̀ nínú ọ̀rọ̀ tí mo tó wà lẹ́yìn. Ààrùn tó yẹ ká rán o nílẹ̀ Yorùbá. Ìtẹ́ rí yìí ó lè dá àlàáfíà ilẹ̀ Yorùbá rú. Gbogbo ohun tá à ń rí tínú wa ń dùn yìí ó lè parẹ́ tí nǹkan ò ní jọra wọn. Èèyàn ń gbé sùmọ̀mí lórí ilẹ̀ yín. Ṣùgbọ́n nítorí pé kò tí ì kan ọ̀dọ̀ yín, ẹ wá dákẹ́ ẹ wá wòran. Yorùbá sì máa ń pòwe kan, wọ́n ní tí ará ilé ẹni bá ń jẹ kòkòrò kí kòkòrò, tí ìwọ tó ń rí nígbà tí ń jẹ tó sọ̀rọ̀, wọ́n ní oorun rẹ̀ ò ní jẹ́ gbogbo yóò jọjọ sùn lóru. Kò sí rògùn oorun tó lè lò. Nígbà tí máa ń jáporó, ìwọ gan dìde tára bá ní ọ́ pé irú wàhálà yìí máa pọ̀. Ìní ń jẹ́ kémi ké gbàjarè. Ìtì mú mi ké gbàjarè rèé. Ẹ tún lọ wo ohun tó ṣẹlẹ̀ lánàá ní Kwara. Àwọn community kóra wọn jọ. Tágẹ́ẹ̀tì wọ́n sì ẹni tí wọ́n bá ti tágẹ́ẹ̀tì pé òun ni olú ọdẹ ìlú yẹn. Lẹ́fì mọ̀ pé it's intentional. Kì í ṣe plan ni wọ́n ti ṣiṣẹ́ fún. Kì í ṣe pé wọ́n ń ṣe níṣe nítorí pé akànfin wọn gbó wọn along clear wọn. Wọn ò wọgbó tí wọn ò mọ̀. Àwọn Fúlàní tá à ń sọ yìí kì í ṣe igbó tí wọn ò mọ̀ ni wọ́n ń wọ̀. Igbó tí wọ́n mọ̀ ni mo fi mọ̀ pé plan nìkan ni wọ́n execute lọ́wọ́. Ṣùgbọ́n ẹ̀yin Ọlọ́run ò dá ìran Yorùbá bíi tàwọn Yorùbá àtijọ́. Yorùbá tòní ti yàtọ̀. Wàláhì Yorùbá tòní yàtọ̀. Mo rí àpẹẹrẹ nínú àwọn fídíò tá a ṣe lọ. Báwọn èèyàn ṣe ń sọ̀rọ̀ ni mo fi mọ level of thinking àwọn èèyàn. Bọ́pọ̀lọpọ̀ ṣe ń ìròrí tó wà lórí àwọn èèyàn. Ibẹ̀ ni mo ti dà mọ̀. Pé a kàn fẹ́ lómi lẹ́bùn dátà. Ẹ̀bùn dátà tiẹ̀ tí fi ń wo nǹkan.
ẹ̀bùn tí ò lè kò tí ń wò kò ríro ìkan wò fún láti fi káàkiri fọ́ọ̀n ni gbogbo àwọn mẹ́sẹ̀jì yìí ò jọ wọ́n lójú wọn ò ríro pé ewu tí mo sì ń rí ó ju bá a ṣe ń wo yìí lọ tèmi rí tó jẹ́ mọ́ pariwo ó jù lọ. màá sọ kankan lẹ́nìí tí ò jẹ́ gbogbo yín ẹ rí i pé nínú àwọn ọ̀rọ̀ mi ò fèsì federal government mi ò sì fèsì state àwọn dèdèrè kan wọn ò ní ṣe bí state governor wà ń bẹ ṣe bí àwọn senator tí wọ́n yàn sí house wà ń bẹ mo kàn ń wò wọ́n yín báyìí mo wù yín bí gbàtẹ́ pé kì í ṣe nàìjíríà lájọjọ wà gbogbo àwọn tí propose pé gọ́ọ̀mẹ̀ntì ọlọ́run handle situation mo rí yín bí ẹni tí ò sí lórílẹ̀‐èdè yìí ṣe bórílẹ̀‐èdè ilẹ̀ wa gbà tí Jonathan wà gọ́ọ̀mẹ̀ntì ṣé wọn ò bọ́ǹbù d'Àbújá ṣé wọn fẹ́ máa pààyàn ní gímú Jonathan báyìí ṣé ẹ mọ̀ pé àwọn kinní wọn ní àlejò tí bá ń ka sàárè afọ́jú pé sàárè yìí afọ́jú ló wà ń bẹ̀ sàárè ilé náà afọ́jú ló wà ń bẹ̀ wọ́n ló lọ́wọ́ onílé nú ṣé ẹ mọ̀ pé ìjọba náà làwọn tí wọ́n ń pè lágbésùnmọ̀mí ni ìjọba kan làwọn náà láwọn tó lè pé tí gọ́ọ̀mẹ̀ntì bá mú wọn báyìí ṣẹ́kún ẹ̀ẹ́nẹ́ gbọ́n kankan mọ́ ó lè dọ̀la kí wọ́n ra aṣọ tuntun sí wọn lọ́rùn kí wọ́n láwọn ti kó wọn lọ sí rehabilitation center pé lọ́túnla o àwọn dà wọ́n pọ̀ mọ́ àwọn àmì tá a fi tí ara bá gbọ́ tó dùn wá sí rí lórílẹ̀‐èdè yìí láì mọ yé gbà ṣèjọba ilẹ̀ máa máa dúró dè lẹ́ẹ̀ máa pè ibi tí ń dé kí n pariwo nìyẹn. nítorí kí n máa pariwo but bí mo ṣe wá ń pariwo yìí tó gbogbo yín ẹ gbọ́ mi ó wá dàbẹ́ pé mi nìkan ni mò ń rí kíní yẹn àwọn yòókù ò rí bẹ́ẹ̀ nítorí mú mi máa pariwo tí ń jẹ́ ó ká mi lára rèé tí ń jẹ́ kó ká mi lára rèé. ìrírí tá a ti rí tí n bá bẹ̀rẹ̀ sí ní tú kò sáàyè fún mi lórí ọ̀rọ̀ Boko Haram lórí ọ̀rọ̀ àwọn agbésùnmọ̀mí àtijọba tá a bá kà lọ ilé ànísùn tí ó fi dọ̀la tó fi jẹ́ pé tí gọ́ọ̀mẹ̀ntì bá sọ pé ok lọ́la àwọn ń bọ̀ á handle àwọn agbésùnmọ̀mí kò yẹ kí ibi ìlú tí àwọn agbésùnmọ̀mí bá wà kí wọ́n fọkànbalẹ̀ lé lórí torí possibility wà kí ìjọba gan dé kó tó mọ ìyìnbọn sáwọn aráàlú torí àdá ìjọba mọ̀ àdá àwọn náà mọ̀ àmọ́ yàtọ̀ tó wà láàrin ìjọba àti agbésùnmọ̀mí ìdí nìyí tó jẹ́ kí n máa pariwo ṣùgbọ́n àwọn tó nígbó làákè sí pé igbó yín ti ń digbó ẹ̀wọ̀ fún yín o ọgbọ́n wo lẹ fẹ́ dá àwọn ará Sàárẹ̀ kóra wọn jọ wọ́n pe chairman local government wọn ọ̀rọ̀ ànánú o chairman local government gbé kọ́ọ̀lù wọn ó wá invite wọn pé ẹ wá bá mi lọ́fíìsì wọn wá gbéra wọn lọ ká chairman local government mọ́fíìsì lánàá láti lọ bá pé ọwọ́ wo làwọn fi jẹ́ àkọ́kọ́ náà ipa chairman local government yìí ò ká àwọn tí ipa federal government ò ká nípa local government ó wà ká so ó fẹ́ mi ara rẹ̀ wéwu ni chairman local government ò bá gbé kọ́ọ̀lù àwọn aráàlú bá ń bínú chairman local government náà ná pápá bora torí kò mọ̀ bóyá àwọn tí ń pè tí ń bọ̀ náà bóyá àwọn tí ó wà hàn lé mọ̀ ni bóyá èmi tiẹ̀ náà fẹ́ gbà òun náà gbé kọ́ọ̀lù wọn mọ́ ọ̀rọ̀ wọn ti dojú lálákàn fi sọ́dọ̀ everybody ti ń sọ̀rọ̀ ẹ̀. ìdí nìyẹn tá a fẹ́ ń pariwo tó fi dàbẹ́ pé ohun mi le kankankan ohun mi máa le ṣe rí kó tó di pé ó múlù mẹ́wàá ìlú kan wọ́n ti kọ́kọ́ bẹ̀rẹ̀ tó bá jẹ́ pé gbà yẹn ni gbogbo ayé ti síjú síbẹ̀ ni wọn ò ní gbàjùlú kan yẹn lọ ìjọ tí wọ́n ń ṣò ìlú yẹn lórí amóhùnmáwòrán tí gbogbo èèyàn ń rí tó kó ẹdìyẹ àtàjà kan tí ń gbó hòhòhò láàrin ìlú gbàtán wọlú baba ńlá
wọn èdè ìlú baba ńlá nígbà tá à ń sọ yìí. Ìlú tí wọ́n kọ́kọ́ wọ̀ ká tó wáyé ti ìlú baba ńlá, ìlú yẹn ni mò ń sọ̀rọ̀ nípa yìí. Tó bá jẹ́ pé ńgbà yẹn làwọn èèyàn ti gbégbèsè ni, tíjọba gbégbèsè, táràlú gbégbèsè, tí gbogbo ẹ̀ dàpọ̀ mọ́ra wọn, wọn ò ní gbàdúrà ìlú kan lọ. A ti dá àwọn aráàlú ń padà sáàyè wọn. Ṣùgbọ́n bá a ṣe pariwo rèé tí kò sẹ́ni bọ́dì tó react, tí wọ́n fi gba ìlú dórí 10. Ẹ wo kéèsì Sàárẹ̀, ẹ wà tọdún tí Sàárẹ̀ ti ń ní ìdojúkọ tó tóbi. Nǹkan tí máa ń sọ fáwọn èèyàn táwọn èèyàn kì í understand rí, tó bá jẹ́ pé mi ò dé àwọn ìlú yìí rí nígbà tí gbogbo wọn ń bẹ ní àlàáfíà ara, ìbá dáa. Mo mọ báwọn ìlú yìí ṣe rí, mo mọ bá àlàáfíà ṣe wà láwọn ìlú yìí. Ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ ìlú yìí lájọjọ́ rẹ̀. Torí ẹ̀ máa ń sọ fún yàn pé ẹni tí ó bá sọ̀rọ̀ nípa ilẹ̀ Yorùbá mọ̀ pé ó mọ ilẹ̀ Yorùbá dáadáa, kì í ṣe káàkiri máa gbọ́ ká máa lọ kà nínú ìwé ìtàn. Ibi táwọn èèyàn ti ń takòbá ti ń bá ìrìnàjò àṣà ilẹ̀ Yorùbá rèé, ká máa lọ kàwé tẹ́nìkan kan tó purọ́ síbẹ̀ láti fi tàwé tí ó gbowó sápò, káwá dólé lórí pa àti rí tàn. Ìtí ń kó bá ìtàn ilẹ̀ Yorùbá, àràpá rẹ̀ ńlá ń rí, tí ò jẹ́ kọ́pọ̀lọpọ̀ wọn ẹni tí ń sọ̀tàn ilẹ̀ Yorùbá tí ò lè sọ̀rọ̀ ibi tí wàhálà ti ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́. Definitely ẹnìyàn ọmọ kankan bá ilẹ̀ Yorùbá, tí ó sọ tí ó fi pa Haúsá pò ní wá. Torí ẹ̀ mo ṣe ń rọ̀ yín ní gbogbo ìgbà. Mo wá wò títí pé mo wo sàkún tí kinní ìbá fi lè ré tó sọdá ọ̀nà táwọn yìí tó bá bọ́ sí àwọn ìlú ńláńlá tó wà ní Ìgbómìnà, tí bá fẹ́ ń wọnú Gbàjà wá, tí ń tà ti bẹ̀rẹ̀ ré sí Òró, ré wọ Òmùaran, wàhálà ti dé o. Tó bá kàn wọ́n, yóò kan Ọ̀fàlà, yóò kan Àjàṣẹ́ Èpo. Tó bá sì lè kan Àjàṣẹ́ Èpo ń bọ̀ wá Fà, tó bá kàn Fà, àwa tá gbogbo olú tó wà báńdìrì yẹn nípínlẹ̀ Ọ̀ṣun wọn ò save. Níjọ́ tí àwọn kìíní wọ ààbò tó ọjà, bá a ṣe pariwo rèé. Ìgbà tí wọ́n wọ ààbò tó Àfà, sọ́rí, bá a ṣe pariwo rèé. Bàbá wa kan bẹ l'Ajéláwá, wọ́n ń pè ní bàbá Ajéláwá. Wọ́n lọ bá bàbá yẹn lé, wọ́n ní bàbá yẹn ló gba àwọn ni wọ́n mọ bọ́n ṣe lé wọn kúrò nínú igbó yẹn. Mo sọ fún yín gbà yẹn bá a ṣe kí Gbàjarè rí, táwọn yẹn dẹ̀ múra sí, wọ́n dẹ̀ lé wọn kúrò. Ọ̀dọ̀ àwọn DSS náà dì àmọ́ra, wọ́n darapọ̀ mọ́ àwọn aráàlú nígbà yẹn láti ṣiṣẹ́ yẹn, wọ́n dẹ̀ rí ṣe. Wọ́n àmọ́ tí ń ṣẹlẹ̀ ní ti bíbà yìí láti jọ́ ìta ti ń pariwo, tí ò wá sí pé tọ́nà kankan wà látọ̀dọ̀ ìjọba. Ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣàánú àwọn aráàlú yìí náà. Gbogbo ẹni bá mọ tí wọ́n lè ṣe, gbogbo ẹni tó bá ní kápá àti pé bàbá Bọ́lá Ahmed Tinubu sọ̀rọ̀ wípé wọ́n ó pa àwọn ìlú yìí rẹ́ tán pátápátá. Gbogbo ọgbọ́n tó bá wá lè dá, bí wọ́n invite America láti wá bá Fúlàní jà, torí kò yé èmi, mo mọ nǹkan tí mo ń sọ. Níbi táwọn sect kan ti lágbára jù jọba lọ, tí pàjọba ò ní ká. Ẹgbọ́n táwọn bàbá yìí lọ sí pẹ̀lú chairman local government wọn, mo fẹ́ kẹ́ gbọ́ kẹ́ lè mọ̀ nítorí àwọn èèyàn ń rí. Àwa ọdẹ Ìlérè lápapọ̀, ọ̀dọ́ Ìlérè lápapọ̀ ní Ìlérè district, òun la wá sí local government lánàá ní chairman book appointment pẹ̀lú wa pé anytime ó wà ní Sàárẹ̀ káwá bá wọn. A sì dé Sàárẹ̀ àpèpèpè wọn ò gbé fóònù tọ̀ ẹ̀yin àgbáyé, wọ́n sì pé olúọdẹ Sàárẹ̀ wọ́n wá bá wa. A pé àwọn èèyàn wa ń Sàárẹ̀ náà wọ́n wá bá wa, ẹ̀yin àgbáyé wọ́n ti pa wá tán ní Ìlérè o.
àwọn bòròró ti pa wá tán lérè ẹ gbà wá o, ẹ gbà wá o, àwọn kidnapper ti pa wá tán lérè ẹ gbà wá o, ẹ ṣàánú wa o. Local government la wà báyìí, gbogbo àwa olóde ni wọ́n ń lépa káàkiri. Wọ́n wọ Bánkọ́lé níjẹrin mọ́jú ìjẹta, wọ́n lọ kó olóde Bánkọ́lé mọ́lé, wọ́n pa á. Lánàá ọwọ́ Akájọlà wọ́n pọ́n lọ ká àwọn ọdẹ wa mọ́lé, wọ́n pààyàn níbẹ̀, òkú wà ńlẹ̀ báyìí la fi wá fi ẹ̀hónú wa hàn. Báyìí gbogbo Ìlérè ti fẹ́ tú tán títí ó fi dé Bánkọ́lé Gànmú baba ńlá, wọ́n ti fẹ́ tú wa o, ẹ gbà wá o. Òréké wọ́n ti tú gbogbo bẹ̀, kò sẹ́yàn ní Gànmú, kò sẹ́yàn ní Bánkọ́lé Sàgbẹ̀, gbogbo ẹ ti tú o, ẹ gbà wá o, ẹ gbà wá o, ẹ̀yin àgbáyé ẹ gbà wá o, ẹ gbà wá o, ẹ gbà wá o. Ìgbàgbọ́ ẹ̀ ti la wà ìsàárẹ̀ la wà yìí o, àgbẹ̀wò ọ̀dọ́ ẹ gbà wá o, wọ́n fẹ́ pa wá kẹ́ ẹ má pa wá tán o, ẹ má pa wá tán o, ẹ ṣàánú wa o. Akíndìbò Ìfẹ́lódùn, Ọlọ́run ní kí ó bàjẹ́, Ọlọ́run yẹ gbogbo yí padà, àmọ́ abẹ alága local government kó ṣàánú wa, ọdẹ ìbílẹ̀ kó ṣàánú wa, kọ́mọ yẹ kí ìyà jẹ wá gbé. Nígbà táwa bá fẹ̀mí ara wa kalẹ̀ tí ò sí irinṣẹ́ tí ò sí kankan, akẹ́fẹ̀mí ara wa fi takátì ni, ọlọ́wọ́ fẹ̀mí wa takátì o. Kí alága local government kó wà lórí kó fi ṣe wá. Lónìí nìsín wọ́n pè hàn Lérè, àwọn Lérè ló pè mí gbàtàn dé Táíwò Sàárẹ̀ túláàsì. Èmi sì ni chairman gbogbo Ìfẹ́lódùn tí mo jẹ́ olórí àwọn ọlọ́dẹ, àwọn olúọdẹ. Òun ló yẹ ká pè mí, àmọ́ ìdí ń ṣe wọ́n ní Lérè, ìdí ń ṣe àwa náà ní Ìfẹ́lódùn, ìdí ń ṣe wá ní Sàárẹ̀ district. Èsì ń lé sí ní Ọlọ́run ní fìyà jẹ ní kálukú wa o, ẹ dákun ẹ bá wa wá nǹkan ṣe sí o, Ọlọ́run ní yóò bàjẹ́ o. Tọ́ gẹ́gẹ́ bí àwọn èèyàn mi bá ṣe sọ, Ọlọ́run ṣàánú wa ní Kwara South, ní Ìlérè particularly, ojoojúmọ́ náà gbé àwọn èèyàn wa pa, ojoojúmọ́ ni wọ́n kidnap àwọn èèyàn wa. The worst part of it, àwọn bòròró yìí ẹ rí wọn, wọ́n lọ sóko, wọ́n kó tòmátì, wọ́n kó ata. Àwọn èèyàn wa, àwọn bàbá wa, wọn ò rókó lọ, wọn ò ródò lọ. Ẹ̀dẹ̀ kó Mèyátì Allah wá, kán wá ràn wá lọ́wọ́. Kí ni Mèyátì Allah fẹ́ ṣe? Àwọn ọdẹ tiwa empower àwọn náà ṣe iṣẹ́ yìí. Lánàá lẹ́yìn meeting tá a ṣe, a pe chairman, wọ́n ní ká máa bọ̀ wá sí Sàárẹ̀. A nígbà wo wọ́n ní at any time. A ti wà ń Sàárẹ̀ ní ṣe past 1 hour, à ń pe chairman kò gbé call. Wọn ò gbé call. Débi tí ó jẹ́ òkè àwọn bísí ni o, àwọn tí àmọ́ kan àmọ́ ibi táwà. Now àkókò táwà yìí ó dẹ̀ léwu, ó delicate. A ní láti padà tó kí gbogbo ẹ̀yin àgbáyé kẹ́ gbà wá. Ẹ̀yin Yorùbá wa tẹ́ẹ̀kù ní Ògùn, Ìbàdàn, Ọ̀yọ́, Lagos, Èkìtì, Ọ̀ṣun, ẹ dìde o. Ilẹ̀ Yorùbá ó ń bleed o. Àwọn èèyàn wa ojoojúmọ́ náà ń kó lọ tí wọn ò lè dúró, wọ́n sá kúrò nílùú. The worst part ìkẹ́jú tó wá gbọ́ ni pé oko tí àwọn èèyàn wá fi kalẹ̀, àwọn wèrè wọ́n tẹ̀ ń lọ síbi bẹ̀, wọ́n lọ ń clear. Kí ìjọba ó gbà wá o, kí ìjọba, that's what tàbí wá bá chairman, ìwọ́sìn nǹkan tá a dìbò yàn fún nìyẹn. Ipe okay láti his primary duty láti protect the life and property of the locals. Àwọn ọdẹ ẹgbẹ́ orúkọ wọn, ẹ ti kankan fún wọn, ẹ train àwọn kan pé forest guard. The next thing ẹ kó AK-47 fún àwọn Mèyátì Allah nílẹ̀ Yorùbá. Kí ni Mèyátì Allah fẹ́ wá ṣe fún wa? Àwọn bòròró, àwọn náà pa wá, ẹ kó àwọn bòròró wá kí wọ́n protect wa. So a pe àwọn ìjọba, àwọn sẹ́nétọ̀ wa, gbogbo ẹ̀yin ọ̀sọ̀kùnlú wa, ẹ dìde. Alẹ́ àná wọ́n tún pààyàn, ó tún ní níbìkan tán sọ pé àwọn bọ̀ wá, ìlú ẹ̀yìn sí wọ́n ti tú. Ṣé bá ṣe máa bá lọ ní? Àwọn èèyàn wa wọ́n sá kúrò nílùú. Almost bí community 16 ìsìn, ó ní ó ti sí ẹyẹ ń bibẹ̀ mọ́. That's why àtàfi ní ká wá bá chairman lẹ́ni. Ẹ̀kíní, àwọn Mèyátì Allah yìí kán bá wa kó wọn kúrò. Àwọn ọdẹ wa tán ti ń ṣe láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀, ẹ bá wa empower wọn, ẹ bá wa kó ìbọn lé wọn lọ́wọ́. Káwọn náà kán fèsì kìíní yìí. Ẹ lè gbé àjòjì wá wípé kó wá máa dáàbò bò wá. Ibi yìí ṣe nọ́ọ̀tì, ilẹ̀ Yorùbá níbí. So ó jẹ́ ìkan tá a wá fún chairman bẹ́ẹ̀.
but our so disappoint láti ọ̀dọ̀ chairman ni pé ó lè fún wa ní appointment àdá. ọ̀rọ̀ lẹ́gbọ́ yẹn ẹ̀yin ènìyàn mi bó o lórí chairman local government fẹ́rẹ́ gé ní ntọ́kàn mi sọ fún mi nu kì í ṣe pé kókàn dédé ignore kọ́ wọn ṣe báwọn náà dìbò fún ṣe bí àwọn jọ ń gbèlú ni ṣùgbọ́n gbà tó ti gba kọ́ àkọ́kọ́ tó rí pé kò mọ irú àwọn èèyàn tó jẹ́ kó mọ̀ ìpọ́n fẹ́ gbé òun lójú òun náà fẹ́rẹ́ gé àṣírí lẹ́gbọ́ lẹ́nu mi kò ní gbé kọ́ wọn láíláí security mélòó ni chairman ní tí ó fi defend ara rẹ̀ bó ṣe wáyé ó ti ká àwọn ọmọ ẹ̀ sálọ àtìyàwó now tí gbogbo ìlú yẹn bá tú ìlú kan ni wọ́n sàtọ̀ move lọ èyí tí wọ́n ń sọ nìyẹn ìlú kan làwọn ìlú bíi mẹ́wàá tó tú yìí ni wọ́n lọ tó bá sọ mọ àrán ni wọ́n wà wàhálà ti wà ló mọ àrán báyìí àyàfi tí ilé bá ń bẹ̀rẹ̀ pẹ́tẹ́ tó lè máa sùn because sáwọn tí wọn ò ní nǹkan tó fẹ́ mú ló mọ àrán tí wọ́n fi tó sọ dowó ṣé wọn ò ní máa ní àwọn tí bá ṣiṣẹ́ ń bẹ̀ náà lára àyàfi tíjọba bá lọ kéta fún wọn bẹ̀ nǹkan tí mo ń tẹ́ láti ọ̀tọ̀pọ̀lọpọ̀ understand nìyẹn kò sí bí ó ṣe kàn wọ́n kan tí ò ní kà wọ́n kan kò sọgbọ́n tẹ́ fẹ́ dá tó lórí bọ́dọ̀ ṣe rí èmi ò ní jù báyìí lọ tèmi lè sọ ìtagbára tèmi gbèdé lẹ́ni tí mo gbé gbogbo tèmi ní láti fi ra àwọn ọmọ ìyá tèmi lọ́wọ́ ni mo ti ṣe yẹn kọ́lọ́run ọba láàánú tó ṣílẹ̀kùn ọjọ́ òní kó bòròró tùnú sáwọn tí wọ́n ti pàdánù ẹ̀mí wọn lọ́nà kan òjọ̀ kan nínú wàhálà yìí gbogbo yín mo dẹ̀ ṣàdúrà fún ọlọ́run ó dá yín padà síbùdó yín pẹ̀lú ayọ̀ àtàláfíà gbogbo àwọn tí ń gbé súnmọ́ mí náà tó bá lọ́wọ́ onílénú tí wọ́n fi ń ṣe gbogbo kinní wọ̀nyí tó ọlọ́run bá expose irú ẹni bẹ́ẹ̀ ọlọ́run fàájú rẹ̀ léde ọlọ́run gbé wa borí irú wọn lágbára lọ́wọ́ Elédùmarè ìpá ọ̀tá ò ní ká wa o láṣẹ tọlọ́run èmi tí mo ní láyé àti lọ́run lẹ́rí tí mo ṣeun èèyàn ò ní wáyé èèyàn ò ní rìn kórí ó mọ́ mì ẹnìkan ìwáyé àìmọ̀ṣẹ̀ àṣẹ fèjì ńlọrọ̀ máa ké gbogbo tí n bá ṣe àtẹ̀lé n bá sọ ẹ forí rẹ jẹ̀mẹ́ èmi ò mọ̀ jù bá ń lọ bí mi ṣe rí nù lẹ̀ ṣe rí mi o tí n bá rí èmi ó sọ bó ṣe rí nù.